ṣùgbọ́n tá a bá tí ì ní ẹlòmíì tí ó máa darí wa òfin tẹ́ni tó wájà ń filẹ̀ náà la gbọ́dọ̀ máa tẹ̀lé téèyàn bá ti sọ máa lè. Àwa ará ìlú Ọ̀yọ́, àwọn ọmọ bíbí ìlú Ọ̀yọ́, tí èèyàn bá wo sun níjọ́ tí a ti ń bọ̀, a ti ń lé ọba o. Lẹ́nu ìgbà tèmi gbọ́njú yìí, mo ti lò tí n bá tiẹ̀ tí dàgbà tó, mo ti lò bí ọba 2 tàbí 3. Ṣùgbọ́n ká kó ẹlẹ́sìn pọ̀ báyìí kò ṣẹlẹ̀ lọ́yọ̀ rí, kò sì tí ì gbọ́ nínú ìtàn rí. Nítorí pé kò sí ẹlẹ́yàmẹ̀yà láàrin àwọn ẹlẹ́sìn, ó sì ń bẹ títí tó fi dùn ní ń jẹ́ kí inú owó dùn fún àṣeyọrí kan. Àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ àwa wá mọ̀ pé bàbá wa Ọláyíwọlá ni aládùútì tí ò jẹ́ kí àwọn ẹlẹ́sìn àgbàsódì kan kí wọ́n ti lé wa ń lù tàbí kí wọ́n ti dà wá láàmú nínú ìlú, nítorí pé àsìkò kan wà tó ṣe pé nígbà tí bàbá ò fi dìde sí wa, ẹ̀rù ọmọ bà wá láti fira wa hàn gẹ́gẹ́ bí ẹlẹ́sìn ìbílẹ̀, torí wọ́n ń sọ fún wa pé tí ò dáa, wọ́n ń kà kún pé tí ò dáa ni. Léyìí tó sì ṣe wípé gbogbo wa yìí ìwé la lọ́ọ́ kà tá a fi ń fojú wò pé ẹ̀sìn ìbílẹ̀ tí wọ́n bí a sí bóyá ẹ̀sìn àtijọ́ ni, ẹ̀sìn tí ó ní ilẹ̀ yìí ó sì ní ilẹ̀ Yorùbá lápapọ̀ ni. tó a dúpẹ́ lọ́wọ́ bàbá pọ́n ni wọn ò jẹ́ kó ròórùn lọ́yọ̀. Àwọn nǹkan tí ò jẹ́ ká lè gbàgbé bàbá yìí tó fi wà ní ìrántí lọ́dọọdún fún wa ni pé ká mọ máàkì títí, torí àwọn àgbàlagbà wọn ní tọba bá wájà tá a bá tí ì ní mi ìbá ẹni tó wájà náà láàmú rí. Tọba mi bá dé tọba pé tó ntẹ́ ń ṣe wọn o tó gẹ́ báyìí ni kẹ́ ẹ máa lọ àlágbára mi. Wọ́n tá a bá tí ì ní ẹlòmíì tí ó máa darí wa òfin tẹ́ni tó wájà ń filẹ̀ náà la gbọ́dọ̀ máa tẹ̀lé téèyàn bá ti sọ máa lè. Ọláyíwọlá ló ní kí gbogbo